àwọn òpònú kan tí onítìrí kó sòdí àwọn ni wọ́n jọ rò láàrin ara wọn wọ́n àdẹ jẹ́ Yorùbá nation mọ́ wọ́n ti pera wọn ní kíní kan democratic kíní kan Yorùbá ni wọ́n ń jẹ́ wọ́n à sí pẹ̀lú wa mọ́ wọ́n ń gbègbè ayé wọn lọ́tọ̀ wọ́n dẹ̀ ń ṣe struggle wọn lọ́tọ̀ bàbá Bánjí ò bá wọn bàbá Bánjí ṣe wọn àbòróyè ṣe wọn àbá gbogbo wa ṣe wọ́n ń ṣe títí wọn lọ́tọ̀ so ọ̀rọ̀ tí mufti sọ yìí mufti ìlú Ìwó ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ọ̀rọ̀ tó dáa ni ṣùgbọ́n nígbà tí wọ́n wá ń sọ̀rọ̀ lọ àná àbá forí bẹ́ wáyà wọ́n fẹnu kọ́ wáyà èyí ẹ máa gbọ́rọ̀ wọn lọ ẹ máa gbọ́. àwọn àkìlọ̀ fún àwọn tó pera wọn ní Yorùbá nation àwọn tó pera wọn ní Yorùbá nation àwọn ọmọ ogun wọn sá lọ yabo ilé ìjọba lánàá àná Saturday pẹ̀lú yúnífọ́ọ̀mù sọ́jà wọn lọ́rùn àti ògùn àmọ́ tẹ́ pé Ọlọ́run yẹ̀yẹ́ wọn kí ló gọ̀ yín kí ló tàn yín ṣé bẹ́ẹ̀ ṣe máa gbàgbọ́ra náà nù ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ dá Yorùbá nation fi yín lẹ́nu ìdí tá a fi ń kìlọ̀ òun ni wípé èèyàn burúkú tí bá ń bẹ́nu yín tó ń wò èrò burúkú tó fẹ́ kó bá yín ẹjọ́ lẹ ṣe wáàsí fún un tàbí kẹ́ ẹ sá fún kọ́ mọ́ pa yín rẹ́ program tẹ̀ ń bá lọ tẹ̀ pé ní Yorùbá nation nítorí gbogbo alájọ́ ń bá lọ Yorùbá náà ní gbogbo wa minority pọ́nbélé náà nìyẹn bẹ́tẹ̀ ń gọ̀ ẹ̀ ń gọ́ra yín ẹ̀ ń wọ ẹ̀gọ̀ ẹ̀ rò bóyá àwọn Yorùbá yìí wọ́n ń tẹ̀lé nínú Yorùbá nìkan tẹ̀ ń pariwo ẹ̀yin nìkan lè ríra yín ilé ìlẹ́mọ̀ bẹ́ẹ̀ sí ń rówó bẹ́ẹ̀ sí ń pín owó. ṣe gbọ́dọ̀ tí bàbá yẹn sọ wọ́n ní program Yorùbá nation àwọn ọ̀tẹ̀lé wa lọ́wọ́ pé àwọn ìwà ẹ̀gọ̀ àwọn làwọn bá ṣe ń rówó tá à ń pín owó àkọ́kọ́ nǹkan méjì ní bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ yẹn wọ́n ní àwọn ọ̀tẹ̀lé wa lọ́wọ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí wọ́n jẹ́ wọ́n láwọn ọ̀tẹ̀lé wa lọ́wọ́ àwọn ò ní ìdí Yorùbá nation o pé àwọn ọ̀tẹ̀lé wa lọ Yorùbá dẹ̀ ni wọ́n kí ni eréṣin tán fi tẹ̀lé wa lọ wọ́n láwọn ọ̀tẹ̀lé wa lọ́wọ́ pé àwọn ìwà ẹ̀gọ̀ mẹ́wàá ní tí fún wọn lésì lórí àwọn ọ̀tẹ̀lé wa lọ yẹn torí pé wọ́n ti padà rora wọn mẹ́jọ níwájú ẹ padà gbọ́rọ̀ tí wọ́n padà sọ wájú ọ̀rọ̀ tí wọ́n sọ wájú yẹn ni màá fi wá fèsì ọ̀rọ̀ àwọn ọ̀tẹ̀lé wa lọ àwọn ọ̀tẹ̀lé Yorùbá nation o ọ̀rọ̀ tí wọ́n sọ wájú yẹn ni màá fi fèsì méjèèjì àwọn ẹni ṣe bẹ́ẹ̀ wà là ń rówó ó túmọ̀ sí pé inú ti ń dùn wá ó ní pé àwọn òrówó ń tà wọ́n àwọn òrówó èsì báwo làwọn bá ṣe ń pínwó làwọn bá ṣe ń rówó tó bá jẹ́ pé ẹ tètè darapọ̀ ni ẹ̀yin náà ó pínwó ẹ rówó ó ṣe wá le tó bá òun ó túmọ̀ sí pé gbogbo ibi tẹ́yìn bá ti lè rówó lẹ́fẹ́ tò sí ibi tẹ́ ti rówó lẹ́fẹ́ tò sí mufti owó ń bẹ mi mufti ló jẹ́ kẹ́ ẹ máa jà sí mufti tí ó bá sówó mi mufti ẹ̀ ní jà sí ẹni bá ń jà sí máàmù owó ń bẹ níbi ipò máàmù ló jẹ́ ó máa jà sí tí ó bá sówó mi ipò máàmù kò ní jà sí mufti ó di mufutawu so torí pé ẹ rówó ẹ sì máa bẹ́ẹ̀ bá ṣe ń rówó níbi ọ̀rọ̀ Yorùbá nation ẹ ti ẹ̀ kọ́kọ́ darapọ̀ náà nígbà tẹ́ ẹ bá darapọ̀ ẹ̀yin náà rówó tó bá jẹ́ pé ẹ sọ fún wa ní pé torí owó ni ọ̀jì ẹ darapọ̀ èmi ò ti pè yín èyí ti sọ bá a ṣe ń rówó fún yín ẹ̀yin náà ti darapọ̀ láti ẹjọ́ yìí á ti fi ń ṣe aṣáájú kan so nínú ọ̀rọ̀ tí wọ́n sọ ẹ̀yẹ́ wá máa gbọ́ ọ̀rọ̀ bàbá mufti lọ o. ẹ̀kọ́ ló kó báyìí ẹ̀yin tẹ́ ń pariwo Yorùbá nation bí Christian ti ẹ̀ ń bẹ láàrin yẹn bá a rí Muslim láàrin yẹn kò síbi táyì tí irú rẹ̀ dàda báwọn nílẹ̀ Yorùbá tí wọ́n sọ pé gbọ́mọgbọ́mọ ó rí àfa bẹ́ẹ̀ ó rí pásítọ̀ bẹ́ẹ̀ ó rí. wọ́n ní bí Christian ń bẹ láàrin wa tí Mùsùlùmí ń bẹ láàrin wa pé kò síbi táyì tí irú ẹ̀ lẹ́ Yorùbá èmi ò darapọ̀ mọ́ Yorùbá nation because I know what I'm doing. I'm not a dullard. Èmi ò kí ń ṣe
máa ń pe àwọn kan ní illiterate kíní kan so educated. I'm not an educated illiterate. Ṣé gbọ́ bá yẹn bàbá Mufti ìlú Ìwó, I'm not an educated illiterate. Èmi gẹ́gẹ́ bí àfáà tẹ́ bá ní àfáà darapọ̀ mọ́ wọn wọn sì Christian dára pé kò sí pé àwọn tí tó darapọ̀ mọ́ àwọn tí ọmọ tí ń ṣe lọ darapọ̀ mọ́ Yorùbá Nation. Èmi darapọ̀ mọ́ Yorùbá Nation because I know what I'm doing. Torí pé àdíìsì kan bẹ tó jẹ́ kó yé wa pé mọ̀nrà mi kàn mú kára mọ̀nrà mi kàn bóyá kéwù yín ọ̀wá débẹ̀ ni ẹ̀yẹ gẹ́gẹ́ bí Mufti tí ẹ̀mú tẹ́ ń fún wa ní kọ̀díyà tẹ́ ẹ̀ dẹ́ ń fún wa ní fatuwa tẹ́ ń dá fatuwa torí mi ọmọ tẹ́ jẹ́ Mufti lé lórí ẹni ó bá jẹ́ Mufti yóò jẹ́ ń tó capable láti lè mú àwọn kọ̀díyà wá láti lè dá fatuwa mọ̀nrà mi kàn mú kára ẹ tún fún wa kí ni ànábì sọ ń bẹ̀ mọ̀nrà mi kàn mú kára ànábì jẹ́ kó yá pé tẹ́ ẹ bá rí nǹkan kankan o tó jẹ́ nǹkan tí ọ̀dà láwùjọ fàlíyúgá yírí òbí yàdí yìí ẹ fi ọwọ́ yín tó nǹkan yẹn ṣe fa inlam yastati tí ẹ balagbára láti fi ọwọ́ tó nǹkan yẹn ṣe fábì lizani ẹ fi ahọ́n tó ṣe torí pé mi ò lágbára láti fọwọ́ tó ṣe I'm using my tongue I'm using my tongue in order to clamoring for my freedom in order to clamoring for Yoruba freedom I'm using my tongue. According to Rasulullah sallallahu alaihi wasallam, if you see something wrong within the society, Ànábì ní tẹ́ bá rí nǹkan tí ọ̀dá láwùjọ ẹ tún nǹkan yẹn ṣe pẹ̀lú ọwọ́ yín. Tẹ́ ẹ bá wá lágbára láti fi ọwọ́ tún nǹkan yẹn ṣe, ẹ fi ahọ́n yín tún ṣe. Tẹ́ ẹ bá lágbára láti fi ahọ́n tún ṣe, ẹ fi kẹ́yìn tún ṣe, ẹ fi ọkàn tún ṣe. Torí pé ọkàn òun lọ lẹ́jù nínú ìgbàgbọ́ tẹ́ ẹ lè fi tó nǹkan ṣe. Ẹ dákun níbo ni Mufti fi àdísù yẹn sí àbí àdísù mọ̀ òdúhùn ni ṣé àdísù yẹn àdísù mọ̀ òdúhùn ni ságbélé ẹ̀rọ ni sádìsì tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ní kẹjẹ ká mọ̀ torí gbogbo yín náà lẹ sọ pé ọ̀pọ̀lọpọ̀ àdísù náà fẹ́ẹ̀kì náà tún ni sí àdísù mọ̀ òdúhùn ni lọ̀rọ̀ tánàbí sọ yẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Mufti sọ èyàn máa gbọ́ tí Mufti mú ẹ̀yẹn tó so ẹ máa gbọ́rọ̀ Mufti lọ o ta ni pè mí báyìí. àwọn Yorùbá yìí wọ́n tẹ̀lé irú Yorùbá nìkan tẹ́ ń pariwo ẹ̀yin nìkan lẹ ríra yín eré ìlẹ́mọ̀ bẹ́ẹ̀ sí ń ronú bẹ́ẹ̀ sí ń pín owó. ṣé ọmọ tó kó bá yín lánàá oògùn ló kó bá yín ẹbọ ló kó bá yín oògùn ẹbọ ló kó bá yín. ẹ̀yin tẹ́ ń pariwo Yorùbá nation bí Christian ti ẹ̀ ń bẹ láàrin yín bá a rí Muslim láàrin yín kò síbi táyì tí irú rẹ̀ dáadáa báwọn nílẹ̀ Yorùbá tí wọ́n sọ pé gbọ́mọgbọ́mọ wọ́n rí àfa mbẹ́ wọ́n rí pásítọ̀ mbẹ́ wọ́n rí babaláwo mbẹ́ ilẹ̀ Yorùbá jakujaku pọ̀ mbẹ́ àmọ́ n tó gbajúmọ̀ jù pẹ̀lú ẹ̀yìn tẹ́gbà ní Yorùbá nation ẹ̀yìn ẹlẹ́bọ ni o lọ́dọ̀ bá ń sọ máa ronú lẹ́sẹ̀ ronú lẹ́bi lọ mú fúláàgì orí olókun ìta àtakùn yìí lórí pé kápẹ́ lóòótọ́ Yorùbá nation lẹ́fẹ́ Muslim pọ̀ ju ẹlẹ́bọ lọ Christian pọ̀ ju ẹlẹ́bọ lọ ẹsẹ̀ wà lónà rí mú símbọ̀ òòṣà ẹ wá fi síbi fúláàgì àti pé ká lọ́jọ́ jókòó sáà lọ́jọ́ jókòó sí ètò fúláàgì ni. ṣé ẹ bá wọn dá sí ṣé ẹ bá wọn dá sí ṣé ẹ rí i pé ọ̀rọ̀ tí Mufti kọ́kọ́ sọ lẹ́ẹ̀kan tó sọ pé àwọn ọba wọn lọ́kàn pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá nation àwọn ọba wọn àwọn ò ní tírẹ́sì nínú Yorùbá nation tí mo ní mo fẹ́ fèsì méjèèjì papọ̀ òun lọ̀rọ̀ tí ẹgbẹ́ tó sọ ní ìsìn o ó ní dáwọ́ náà jọ jókòó tí wọ́n fi lọ fi símbọ̀ orí olókun tí wọ́n fi lọ fi sínú fúláàgì ǹjẹ́ yìí bá wọn dá sí ọ̀rọ̀ Yorùbá nation right from the onset nígbà tí wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n ń pe mùsùlùmí wọ́n invite àwọn àfáà wọ́n invite àwọn missionaries àwọn èèyàn wọ̀dá àwọn mùsùlùmí wọ̀dá wọn lónìí wọ́n pe mùsùlùmí ẹ̀ẹ̀dá òní wọ́n pe mùsùlùmí ṣe ẹgbọ́rọ̀ ṣe rí pábòsí nìyẹn ṣe ẹ rábòsí nígbà
nígbà tí àwọn yẹn ò wá tán rí pé dá sí àwọn yẹn wá ń bá struggle lọ àwọn yẹn wá wò pé láti má ní delay gbogbo ohun tí wọ́n lè fi máa ṣe struggle yẹn tí yóò fi máa jọjú tí ìrìn àjò yóò sì fi máa tẹ̀síwájú ní káwọn ṣe flag ní káwọn ṣe oríṣiríṣi nǹkan láti lè fi máa campaign wọ́n design flag ó ní ta Mufti níta ni wọ́n pè sí ta àwọn òun náà jọ jókòó náà jọ ṣe flag ṣé ẹ̀yin tẹ́ ẹ̀ bá wọn dá sí nípìnlẹ̀ ṣé ẹ náà pèpè kẹ́ ẹ wá bá wọn ṣe flag ẹ dákun sí ọ̀rọ̀ yẹn tó bá làákàyè mu ẹ̀yin tẹ́ ẹ ní pé ẹni tí ó rí rè òpè ló dá sí Yorùbá Nation nínú àáfà àti pásítọ̀ ẹ̀yin òun lè wá complain pé wọ́n gbórí olókùn sínú flag ǹjọ́ yẹ kẹ́ ẹ lè complain sọ yẹ kẹ́ ẹ lè complain pé wọ́n gbé orí olókùn sínú flag ẹ̀yin tẹ́ ẹ bá wọn dá sí láti ìpìlẹ̀ tẹ́ ẹ bá wọn dá sí láti ìpìlẹ̀ tí àwọn yẹn mú làákàyè wá táyì náà mú làákàyè wá ṣé wọ́n á rí àyè ṣé wọ́n á gbé orí olókùn sínú flag táyì fi dá gbé làákàyè kalẹ̀ táwọn náà gbé làákàyè kalẹ̀ tí gbogbo yín jọ ṣe mọ̀ràn táyì dá sí gẹ́gẹ́ bí Mufuti ìlú Ìwó nígbà tẹ́ ẹ̀ dá sí àwọn yẹn wọ́n wá dúró ẹ̀yin ṣe tán ẹ dúró lórí pé ìyà tí ń jẹ gbogbo yẹn o kọ́ máa jẹ wá lọ o ọ̀rọ̀ freedom ọ̀rọ̀ kí ìgbésí ayé èèyàn dá ọkàn yín ẹ̀yin ti kọ́lé ẹ ti ní school ẹ ti ń gun mọ́tò tó wù yín ẹ ti ń gba màálù lọ́wọ́ ìjọba ẹ ń gborí sísìn nǹkan lọ́wọ́ ìjọba mẹ̀kúnnù tí ò láǹfààní àti dọ́dọ̀ ìjọba ń kọ́ ọ̀rọ̀ wọn ọ̀kàn yín àwọn tí yàwá ń jẹ wá kóra wọn jọ pé ẹja wọ́n dẹ̀ pé yín ẹni kọ̀ọ̀kan yín torí pé ẹ fẹ́ ṣe àwọn tẹ́ ẹjọ́ ń jẹ àwọn tẹ́ ẹjọ́ ń jẹ̀jẹ̀ àbùsí lábẹ́ ìjọba àbùsí ẹ fẹ́ ṣẹ̀ wọ́n àwọn yẹn wá design flag ẹ wá bẹ̀rẹ̀ sí ní ẹná gbé orí olókun sí wọ́n gbé kinní kan sí àwọn wo náà jọ jókòó láti design flag sẹ́yìn tẹ́ ẹ̀ bá wọn dá sí náà máa pè láti design flag ẹ jẹ́ àṣìlàkà ẹ kún ní àbùsí ẹ̀yin bàbá yìí ẹ rántí àtúbọ̀tán yín ẹ̀yin bàbá yìí ẹ rántí àtúbọ̀tán yín ẹ kún ní àbùsí kódà gẹ́gẹ́ bí àgbàlagbà kódà àbòsí lélẹ́yìí wọ́n kọ lẹ́tà kódà lẹ́nujọ́ mẹ́ta yìí bàbá Bánjí Akíntóyè tó kọ lẹ́tà sí gbogbo ohun tí jẹ́ Islamic cleric nílẹ̀ Yorùbá ẹnìkan tó reply letter I have a copy I have that copy of letter I have it nígbà tí wọ́n kọ lẹ́tà yẹn mo ní copy lọ́wọ́ wọ́n send copy yẹn sí mi wọ́n send lẹ́tà yẹn sí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà fáwọn ilẹ̀ Yorùbá di ìsìn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nìyẹn o bàbá Akíntóyè tó ti kọ lẹ́tà míì sí gbogbo àgbààgbà ilẹ̀ Yorùbá tí wọ́n jẹ́ mùsùlùmí ẹnìkankan ò reply lẹ́tà yẹn di bá a ṣe ń sọ̀rọ̀ yìí ẹnìkankan nù wọn kò reply lẹ́tà yẹn di bá kódà mo láyọ̀ láti sọ pé nínú àwọn lẹ́tà tá a sọ yìí ìkan tẹ bàbá wa Alhaji Akéwùgbà Gold lọ́wọ́ wọ́n tẹ̀lé ẹ̀ sí Alhaji Akéwùgbà Gold náà wọ́n wá tẹ̀lé ẹ̀ sí gbogbo tí ń jẹ́ àgbààgbà fà nílẹ̀ Yorùbá ẹnìkankan nù wọn ò reply lẹ́tà dísìn wọ́n á dẹ̀ sọ pé wọ́n á pe àwọn wọ́n á ní wọ́n á pe àwọn sí ẹ dákun èmi tí mo kàwé tí mo mọ tí kéèyàn ó gba ráìtì èèyàn èyí tí ó entails freedom of people I know what it entails I have a little education I'm not a dullard and I can never act like a dullard ṣé téèyàn bá jẹ́ àfáà ó ní ká kó ọpọlọ èèyàn lọ ni bí ní àfáà sọ ní kéèyàn wá unsensible kéèyàn mọ́ ní làákàyè bí àfáà bí ní muslim sọ ní ká kó ọpọlọ èèyàn lọ kọ́ ọ má mọ ráìtì ẹ kọ́ ọ má ṣé o téèyàn wá jẹ́ mùsùlùmí o gbọ́dọ̀ béèrè ráìtì ẹ o gbọ́dọ̀ béèrè ẹ̀tọ́ rẹ. téèyàn bá ti jẹ́ mùsùlùmí o gbọ́dọ̀ béèrè ẹ̀tọ́ o gbọ́dọ̀ béèrè ráìtì ẹ kí ló dé ẹ má kó wa sí náà
tẹ́ ẹ̀ bá lè bá wa béèrè ẹ̀tọ́ wa ìwà pẹ̀lú ọ̀lẹ ni wá alálágbára ọ̀lẹ ni wá alálágbára ọ̀lẹ ni wá lóòótọ́ ṣùgbọ́n ahọ́n wa ẹja fi béèrè táwa tí wá ń béèrè fúnra wa ẹ mọ́ tún criticize wa mọ́ ẹ bá wa béèrè ẹ̀tọ́ wa à ń béèrè fúnra wa ẹ tún wá ń criticize wa ọlọ́run bí í léèrè ọlọ́run máa bí í léèrè ẹ bá wa béèrè ẹ̀tọ́ wa mọ́ àwa ń béèrè fúnra wa ẹ tún wá ń criticize wa ọlọ́run máa bí í léèrè ẹ máa gbọ́rọ̀ tí bàbá ń sọ lọ ọ̀rọ̀ wọn yẹn ni mo fẹ́ máa fèsì lé lórí ẹ máa gbọ́rọ̀ wọn lọ. àti ṣé àlejò kò sọ pé a fẹ́ yà lọ ẹ mẹ́jọ kọ gbogbo wa mọ́ àjọ papọ̀ ní Yorùbá ni Yorùbá jọ ni wá ẹ bá fẹ́ decide kan fún Yorùbá gbogbo wa láàjọ decide àmọ́ lónìí yìí àwa ò bá ń ṣe Yorùbá nation àyà kúrò lára Nàìjíríà ọmọ Yorùbá yìí kò ní dì òṣèlú. ṣé ẹ gbọ́ báyẹn wọ́n láwọn ò ya lọ àwọn òkú ò ní àwọn ò ṣe Yorùbá nation kí ni means tí ẹ̀yin fi fẹ́ gba freedom fún àwọn tí yà ń jẹ kí ni ìgbésẹ̀ tẹ́yin ń gbé láti fight fún mẹ̀kúnnù that is my question kí ni ìgbésẹ̀ tẹ́ ń gbé láti fight fún mẹ̀kúnnù gẹ́gẹ́ bí àgbàlagbà láwùjọ gẹ́gẹ́ bí Mufuti tọ́mọ tí ń ṣe gẹ́gẹ́ bí aṣáájú tí àwọn èèyàn ń wò wájú tí wọ́n dẹ̀ fẹ́ fọkàn tán ìgbésẹ̀ wo lẹ̀yin ń gbé pẹ̀lú bí orí ṣe ń ta mẹ̀kúnnù pé àwọn mẹ̀kúnnù o ẹja gbégbèsẹ̀ báyìí kára ó lè bá a tù wọ́n kí ni ìgbésẹ̀ tẹ́ ń gbé you have nothing to offer mẹ̀kúnnù you have nothing to offer the poor people you have nothing to offer the poor people shame on you people. You have nothing. Ní nǹkan kan tẹ́ fẹ́ offer mẹ̀kúnnù. The only way tí mẹ̀kúnnù tún fẹ́ fi béèrè ẹ̀tọ́ wọn láti lè jẹ́ kí àwọn government kí wọ́n correct ara wọn. Tá bá béèrè Yorùbá nation. Tá bá béèrè tí wọ́n bá fún wọn tó bá ṣe restructuring ẹ dákun ṣé àsúnsíwájú láti bí restructuring sáà ní padà graduate débi Yorùbá nation. Ọjọ́ kan kọ́ la gbọmọ tó rù tí ó fi sanra tá bá ń béèrè ẹ̀tọ́ wa tá ń béèrè wọ́n á mọ àjọsí ara wọn lórí àwọn nǹkan kan tó bá ń ṣe tí ọ̀dá pé àwọn ọmọ tó ń béèrè Yorùbá nation yìí o ìyà tí ń jẹ wọ́n ní o ẹ má jà bí àjẹ wọn mọ́ o ẹjá ṣe báyìí fún wọn ẹjá ṣe báyìí fún wọn bóyá ní béèrè mọ́ kí ni tí ẹ̀yin ní nínú brain nínú làákàyè yín ọ̀nà wo lẹ̀yin fẹ́ gbà ìjẹ́ ní clue kankan tẹ́ ẹ fẹ́ lò ẹlẹ́ẹ̀fẹ́ Yorùbá nation ẹ̀yin ọ̀ya lọ ọ̀dà akílẹ̀ yìí kí ni agenda wo lẹ́ni fún mẹ̀kúnnù agenda wo lẹ́ni fún mẹ̀kúnnù you have nothing ẹ ní agenda àfi tara yín nìkan tẹ́yìn bá ti ń jẹ tẹ́ ń mu nírọ̀rùn tẹ́ ń gun mọ́tò tẹ́ ń jẹ̀dí ọ̀fẹ́ kò tí ń tọ́kàn pẹ̀lú anybody àwọn mẹ̀kúnnù ọba àmọ́ wọṣọ tó yá kiri wọn bá àmọ́ rìn láì wọ bàtà kò sí tọ́kàn pẹ̀lú ìgbésí ayé anybody mọ́ sọ́wọ́ adá bẹ́ẹ̀ sọ́lọ́ ń fẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ gbọ́ o. ṣé àlejò kò sọ pé a fẹ́ yà lọ ẹ mẹ́jọ kọ gbogbo wa mọ́ àjọ papọ̀ ní Yorùbá ni Yorùbá jọ ni wá ẹ bá fẹ́ decide kan fún Yorùbá gbogbo wa láàjọ decide àmọ́ lónìí yìí àwa ò bá ń ṣe Yorùbá nation àyà kúrò lára Nàìjíríà ọmọ Yorùbá yìí kò ní dì òṣèlú ní í ṣe àwọn ní ń ṣe ààrẹ Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. tọ́mọ Yorùbá bá wá ń dìbò tó ń ṣòṣèlú ǹjẹ́ ṣé bó ṣe yẹ káyé àwọn èèyàn orí lórílẹ̀-èdè yìí lórí tẹ́ ìgbésí ayé tí bá dáa pẹ̀lú bẹ́ẹ̀ ṣe rìnrìn àjò yín tẹ́ fi lẹ̀ mọ́ Arẹ́gbẹ́ṣọlá àtàwọn olóṣèlú ǹjẹ́ gbogbo èèyàn ló láǹfààní láti lẹ̀ mọ́ gọ́fúnọ̀ ǹjẹ́ gbogbo èèyàn ló láǹfààní àti rí gọ́fúnọ̀ ǹjẹ́ gbogbo èèyàn ló láǹfààní lọ́dọ̀ olóṣèlú tẹ́yìn bá ń jẹ pẹ̀lú rọrùn tẹ́yìn mu pẹ̀lú rọrùn tó lọ ní kẹ́ máa rí ṣe tí gbogbo èèyàn lórí ṣe lọ́láǹfààní tẹ́yìn ní
in tó general àǹfààní tó general ó náà ní kí ọmọnìyàn kan ní freedom kan lè wọṣọ láàkó tó wù wọ́n kan lè jẹun láàkó tó wù wọ́n kan lóná láàkó tó wù wọ́n kan rí omi láàkó tó wù wọ́n kan ní access to free education, good road, social amenities. Mélòó lẹ jáde lẹ sọ̀rọ̀ lórí yẹn àbí kẹ́ máa sọ̀rọ̀ Palestine, kẹ́ máa sọ̀rọ̀ Israeli. Kí ló kàn wá pẹ̀lú gbogbo àwọn yẹn? Kí ló kàn wá pẹ̀lú gbogbo kí ló kàn wá pẹ̀lú Israeli àti Palestine jà? Àwọn náà máa ń tọ́fà láàrin ara wọn. Kò sí tó kàn wá pẹ̀lú Israeli àti Palestine wọ́n ń jà. Ìjà tí ń bẹ láàrin mùsùlùmí àti mùsùlùmí ilẹ̀ Yorùbá gan ṣe ogun lè kó ṣe ẹ lè yanjú ẹ̀. Bíbí ni Mufuti bíi mẹ́rin nílẹ̀ Yorùbá. Mufuti bíi mẹ́rin nílẹ̀ Yorùbá. Ṣé ẹ̀yin tí ẹ ti yanjú yẹn gan tán láàrin ara yín? Mufuti bíi mẹ́rin nílẹ̀ Yorùbá nìkan. Ṣé ẹ ti yanjú yẹn tán láàrin ara yín? Ẹ wá máa pè wá lọ sí ọ̀dọ̀ síbi Israeli, Palestine, Yorùbá, àwa mùsùlùmí, ẹ já support Palestine. Kí ló kàn wá pẹ̀lú gbogbo yẹn? Kí ló kàn wá pẹ̀lú gbogbo yẹn? Ẹ̀yin ọmọ wẹ́gẹ́ máa gbọ́rọ̀ lọ o. Tí nǹkan ọ̀bà yé láàrin wa ló lè tẹ̀lé yín, àwa mùsùlùmí ò ní tẹ̀lé yín. Bàbá tẹ wàá tẹ̀lé yín sí ìwọ ìgbò yìí láti tẹ̀lé yín. Àwọn tẹ̀lé wọn. Ìwọ ẹ̀yin lẹ́lẹ̀ má tẹ̀lé wọn. Àwa o mùsùlùmí lèmi, àáfàá ni mi, akọ́mọ́nkéwu ni mi. 100% ni mo fi support Yorùbá nation. 100%. Èmi ọ̀tọ̀ ní àwọn Yorùbá nation tí wọ́n máa ń tán ṣe tó ní wọ́n pé tó sì ń béèrè ẹ̀tọ́ rẹ̀ lọ́nà òfin. Yàtọ̀ sáwọn tí wọ́n kọ́ amúnísàn lọ tí wọ́n láwọn fẹ́ hijack ilé ìjọba o. Yorùbá nation táwọn ń béèrè kì í ṣe Yorùbá nation tí ó hijack ilé ìjọba. Kì í ṣe Yorùbá nation tí ó gbógun tìjọba. Yorùbá nation ti wo gbógun tìjọba. Látọjọ́ tí Sunday Igboho ti ń ṣe rally, èèyàn mélòó ló kú? Ilé ìjọba mélòó náà attack? Ọba mélòó náà attack? Èèyàn mélòó náà attack? Àwa ń béèrè Yorùbá nation pẹ̀lú làákàyè àtorí pípé. Èmi sì máa ẹni orí rẹ̀ ọba pé àfáà tó bá ya dọ́là torí rẹ̀ ò pé ni ó sọ pé n tá ń béèrè fún yẹn o n tí ọ̀tọ̀ ni dọ́là yẹn orí rẹ̀ ò pé. Torí ẹ bá pé wàá mọ̀ pé tí ń jẹ́ ẹ̀tọ́ rẹ̀ ànábì gan ni ọmọ fi ẹ̀tọ́ rẹ̀ ṣeré. Ànábì sọ ó jágbóyà ó ní tó o bá fẹ́ kú tí wọ́n bá fẹ́ gba ẹ̀tọ́ rẹ̀ lọ́wọ́ rẹ̀ make sure kó kú lórí ẹ̀tọ́ rẹ̀. Kú lórí ẹ̀tọ́ rẹ̀. Má jẹ́ kán gba ẹ̀tọ́ ẹ mọ́ ẹ lọ́wọ́. Wọ́n kàn wá mú ẹ̀tọ́ rẹ̀ wọ́n fẹ́ gba ẹ̀tọ́ ẹ mọ́ ẹ lọ́wọ́. Ọ̀hún ẹ fi hàn lẹ̀ Ọlọ́run ọba ọ̀dà lálìkì àmà dẹ̀dẹ̀rẹ̀ ní ẹni. Ọlọ́run ọba ọ̀dà kí ni ń jẹ́ bẹ́ẹ̀ nínú ayé tá a wà yìí. Nínú ayé tá a wà yìí ṣe dẹ̀dẹ̀rẹ̀ ní ẹni. Àwọn tó fẹ́ gbà èèyàn ni wọ́n èèyàn ni ẹ́. Èèyàn ni wọ́n èèyàn ni ẹ́. Tó o bá lágbára ọ̀ lẹ́nu kọ́ ọ pariwo. Agbára tí wọn náà bá ní láti lè fi gba ẹ̀tọ́ rẹ lọ́wọ́ wọn lò. For somebody to tell us we should not clamor for our right is totally wrong. It's totally wrong. It's totally wrong. Ẹ má jẹ́ kán fi àwọn kan tọrọ òye ní Saudi gan wọn máa béèrè ẹ̀tọ́ wọn ni. Nílẹ̀ Lárúbáwá kò ní ọ̀nà tí wọ́n ń gbà béèrè ẹ̀tọ́ wọn lọ́wọ́ ìjọba. So nílẹ̀ Yorùbá ń bí gbogbo àwọn tá a bá ti já àfáà àtàjẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ máa wò bí dọ́là ká máa wò bí mọ̀mọ́ ká máa wò bí nàndú tíjọba bá ti sọ̀rọ̀ gbogbo tíjọba bá ti gbé wá ká máa wò bí nàndú. Epo wọn ní gbogbo ẹ̀ wọ́n mùsùlùmí àní ọ̀nà kankan tá a lè fi gbà ní act lórí tí ń ṣẹlẹ̀ sí mẹ̀kúnnù tí ò dá sí yẹn dá. Àwa láwọn aṣáájú nínú àfáà tọ́pọ̀ sí ọ wọn lè dá àtì ọ̀pọ̀lọpọ̀ wọn ti jẹ́ dodo wọn lè sọ dodo. Kí àwọn ìmáàmù ọ̀ṣáájú kí àwọn màmúmì kí wọ́n tẹ̀lé wọn kí gbogbo wa wọ́de káwọ́de pẹ̀lú láwàní lórí epo tó wọ́n yìí
ẹ bá wa já kalẹ̀ kí gbogbo àwọn ìmáàmù ní mọ́sálásí kọ̀ọ̀kan kan ṣáájú kí gbogbo màmúmì àwọn tí ń kírun mọ́sálásí tẹ̀lé ẹlẹ́yìn káwọ́de káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àlékún tọ́wọ́ yìí ẹ bá wa jálẹ̀ intense ìyá àfẹ́ kẹwàá ò bọ́yá wọn ní fílẹ̀ ṣùgbọ́n wọ́n ti change wọ́n ti tọ̀nù ẹ̀sìn Islam wọ́n ti wá fẹ́ máa fi bò wá lójú àti Ọlọ́run ló jẹ́ á lọ lé kéwú díẹ̀ Ọlọ́run ló jẹ́ á kàwé náà díẹ̀ kódà orí igi làbá ṣe bí wọ́n ti ń ká tí àwọn ìmáàmù bá sọ fún wa pé àwọn àfáàlẹ̀ Yorùbá tí wọ́n bá sọ fún wa pé iṣu tẹ́ ń wò yẹn o wọ́n máa ń ká lórí igi ni o wà láyà àní ṣèwádìí àwọn àti táwọn náà máa sọ nìyẹn orí igi kódà táwọn bá rẹ̀ ń tọ́ sọ fún wa pé wọ́n máa wá sínú ilẹ̀ ni a tún máa bẹ́ẹ̀ ní yẹn jiyàn pé sórí ẹyí ni àlórí igi náà ti ń kásù torí pé nǹkan bá ti sọ láàmà tẹ̀lé àwọn àfáà sọ pé àwọn mufti sọ pé Yorùbá nation ọ̀dà sọ̀rọ̀ nìyẹn kí ni ó ṣe Yorùbá nation tí ò fi dá ṣé freedom tá à ń bẹ̀rẹ̀ ní ọ̀dà ni àbẹ́tọ̀ wa tá a ní ẹ̀tọ́ wa tí wọ́n tẹ̀ mọ́lẹ̀ tá a ní bí wọ́n ṣe ń tẹ̀ mọ́lẹ̀ èèyàn ọ̀dà ṣé ní ọ̀dà ni àbí kí ni tí bẹ́ẹ̀ bí Yorùbá nation tí ọ̀dà àwọn ẹlẹ́bọn ń béèrè Yorùbá nation so wọ́n Nàìjíríà tá a wà yìí ṣé mùsùlùmí kan ní ń gbé Nàìjíríà ṣé mùsùlùmí nìkan ní ń gbé Nàìjíríà ẹlẹ́bọ náà pọ̀ nínú ọ̀rọ̀ Yorùbá nation torí ẹ̀ ó yẹ kẹ́ ẹ ti bínú kúrò níwò kò sí àwọn tí ń gbégún wò ṣé kò sáwọn eléégún níwò kí ló dé tẹ̀ ń gbé wò kò yẹ kẹ́ ẹ gbé wò àwọn ọlọ́sùn ò sí ń wò so àwọn tí wọ́n ń bọ òòṣà ò sí ń wò kò yẹ kẹ́ ẹ gbé wò pẹ̀lú wọn ó yẹ kẹ́ ẹ bínú kúrò níwò ni so torí pé àwọn ẹlẹ́bọ eléégún bẹ nínú Yorùbá nation torí rẹ̀ láàfin wá ní béèrè ẹ̀tọ́ wa láàfin ní béèrè pé ìdádúró ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta o ìdádúró ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta là ń béèrè náà o what is your own problem ntí ọba yé ẹ wá béèrè mufti ìlú wo ẹ lọ ṣọ́ra yín o ẹ lọ ṣọ́ra yín o wàláhì ẹ lọ ṣọ́ra yín dáadáa ntí ọba ti yé ẹ pè mí personally ẹ béèrè lọ́wọ́ mi nọ́mbà mi nìyẹn lókè yẹn ẹ béèrè lọ́wọ́ mi personally ẹni àwa la máa bá ṣe ń rówó tó bá jẹ́ pé ọ̀nà tẹ́yìn náà máa gbà rówó ni níbi Yorùbá nation ẹ wá darapọ̀ náà màá júwe bẹ́ẹ̀ sì máa rówó fún yín ẹ̀yẹ máa gbọ́rọ̀. sọ́ńbọ̀ ọ̀sà ẹ wá fi síbi fúláàjì àti pé ta lọ́jọ́ jókòó sáà ìjọ jókòó ṣètò fúláàjì ni àbí ṣé àlọ́jọ́kòó sọ pé a fẹ́ yà lọ. ẹ mẹ́jọ kọ gbogbo wa mọ́ àjọ papọ̀ ní Yorùbá ni Yorùbá jọ ni wá tẹ́ bá fẹ́ decide kan fún Yorùbá gbogbo wa láàjọ decide àmọ́ lónìí yìí àwa ò bá yín ṣe Yorùbá nation àyà kúrò lára Nàìjíríà ọmọ Yorùbá ibo ni dì. iṣẹ́ ìyá rẹ̀ wà máa jẹ́ ìyá rẹ̀ ọ̀ máa jẹ́ ọ́tàwọn èèyàn tẹ́ fi ìyà jẹ ìkìlọ̀ fẹ́yìn náà. gbogbo àwọn kẹtẹ ìdìrú tó jẹ́ ìkórìíra sẹ́sìn Islam lọ́kàn mi jù ẹ kọ́kọ́ máa rò bí báwa mùsùlùmí. kò sẹ́ni tó di ìkórìíra kankan tí wọ́n bá di ìkórìíra pẹ̀lú Islam sí àwọn wà lára wọn sáwọn máa wà lára wọn ìkórìíra wọn ni wọ́n abẹ́yìn gan lẹ kórìíra wọn ẹ̀yin gan lẹ kórìíra àwọn tá à ń sọ yìí ẹ̀yin lẹ kórìíra Kristẹni ẹ̀yin lẹ kórìíra àwọn tí wọ́n pera wọn ní ẹlẹ́bọ ṣé bánàbí ṣe wùwàre tí àwọn Yahudi fi gba Islam ṣé bánàbí ṣe wùwàre tí àwọn Nasara fi gba Islam ìbàjẹ́ bánàbí ṣe ṣeré ẹnìkan ká gba Islam látọ̀dọ̀ ànábì Muhammad ẹ̀yin gan lẹ kórìíra ẹ tún wá ń fi ìkórìíra yẹn hàn sí wọn ẹ wá ẹ̀fẹ̀ kan bá ń ṣe Islam ẹni tẹ́ ẹ kórìíra tẹ́ ẹ dẹ̀ ń jẹ́ kó yẹ pé àní mo kórìíra rẹ ṣé irú ẹni yẹn máa bá ń ṣe Islam sọmọ wọn máa bá ń ṣe Islam. sọmọ wọn máa bá ń ṣe Islam ẹ̀yin gan lẹ kórìíra wọn àwọn èèyàn wọ̀nyí àjọ ń ṣe ni kò sí ìkórìíra kankan tí wọ́n ní against Islam láwọn táwa mọ̀ o tàjọ ń ṣe o ebe àwọn èèyàn wa náà máa bú wọn
àwọn èèyàn wa tó bá ń ṣe wáàsí náà máa bú wọn làwọn náà fi máa bú wa padà táwọn èèyàn wa ọba bú wọn kẹ́ máa bú wọn kẹ́ máa bú òòṣà wọn ṣé lè bú wọn padà tọ́lọ́ sì sọ́nà Al-Qur'ani pé ẹ má bú wọn o ẹ sì má bú òòṣà wọn káwọn náà má bàa bú ọlọ́yin pẹ̀lú àìmọ̀kan bẹ́ẹ̀ ni báwo ya ìbáwa náà la ìjókòó jẹ́ àwa la ìjókòó jẹ́ àwọn èèyàn wa ní ìjókòó jẹ́ wọn yìí ṣàdédé bú wa wọn kì í ṣàdédé bú wa níbi ká máa bú wọn ká máa bú òòṣà wọn ibẹ̀ ni wọ́n ti máa retaliate tí wọ́n ti máa ń fèsì padà ẹ máa gbọ́rọ̀. ọmọ Yorùbá yìí kò ní dì evidence tó ní agbára fún gbogbo ẹ̀yin tẹ̀ gbàgbọ́ ní oògùn pé irọ́ lásán ló oògùn irọ́ ọ̀gbà wọn lẹ̀ wọ́n wọ ọ̀ṣọ́ sọ́jà. oògùn bẹ́ẹ̀ ni. wọ́n kó oògùn wọ́n kó sí gbogbo rẹ̀ ṣé oògùn bá ọ̀gá wọn nígbà táwọn ss dé ilé ẹ̀ ibọ́ sálọ ni kò ṣe dúró. ara ọ̀rọ̀ àsọjásán tá à ń sọ nìyẹn ara ọ̀rọ̀ àbùsí ara àbùsí tá à ń sọ nìyẹn àwọn tí àwọn dèdèrè òpòrò tí wọ́n láwọn fẹ́ lọ ajáàkì tí ọ̀sẹ̀ni tó rán wọn ń sẹ́ bàbá Bánjí kọ́ lọ́rán wọn olóyè Sunday kọ́ lọ́rán wọn àwọn ọ̀dẹ̀ sí nínú àwọn tí ọjọ́ ń ṣe kọ̀sẹ́ni tó wà in support of them àwọn àti Olúpẹ́ Onítìrí àwọn ni wọ́n mọ bí wọ́n ṣe jọrò tí wọ́n wá àwọn fẹ́ lọ kì í ṣe Yorùbá nation títí wa ni wọ́n ń ṣe tí wọ́n kó oògùn kọ́ra sóògùn lóòótọ́ nínú tí màá yí sọ Mufti sọ tọ́jọ́rọ̀ tó dáa ó ní pé èèyàn gbọ́dọ̀ nígbàgbọ́ nínú oògùn ju Ọlọ́run ọba rẹ̀ lọ wàá ṣe nígbàgbọ́ nínú oògùn tí ó ju Ọlọ́run ta ní fàṣẹ sóògùn ta ní fàṣẹ sí nǹkan Ọlọ́run ọba ní olóyè Sunday Igboho sì máa ń sọ ọ̀rọ̀ kan mo fi ọba tó dá ẹ̀mí mi búra ẹni tí ó bá nígbàgbọ́ nínú Ọlọ́run só lè máa fi ọba tó dá ẹ̀mí ta ló dá ẹ̀mí rẹ̀ tó ju Ọlọ́run lọ nínú ọ̀rọ̀ tí Sunday Igboho máa sọ nìyẹn mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ mà Igboho tá ń sọ yìí ọgbà Ọlọ́run gbọ́ ju ọ̀pọ̀lọpọ̀ yín lọ ó lè má kírun o ó lè má lọ ṣọ́ọ̀ṣì o ó nígbàgbọ́ nínú Ọlọ́run ju ọ̀pọ̀lọpọ̀ yín lọ lọ́jọ́ kọ́ lọ́wọ́ bá kú lọ lọ́jọ́ kókó yọ aya àdìsù kan sọ ó ní inna Allaha la yu'ayyidu asa rajuli inna Allaha la yu'ayyidu asa rajuli inna Allaha la yu'ayyidu asa dina mo rántí inna Allaha la yu'ayyidu asa dina bi rajuli li fajir mo rántí àdìsí yẹn ọlọ́run ayé àdìsí ànábìsí ìdí jẹ́ kó yé wa ni pé fúnra Ọlọ́run lọ sọ pé ẹ̀sìn Islam yìí tó bá wu Ọlọ́run ó lè lo pòkì ẹni tó jẹ́ ẹlẹ́bọ ẹni tí kì í ṣe ẹ̀sìn Islam tí yóò lò láti tẹ Islam ká láti gbé Islam ga inna Allaha la yu'ayyidu asa dina bi rajuli li fajiri kò sí ẹni tí Ọlọ́run ọba ò lè lò láti lè la èèyàn tọ́lọ́run bá lo Sunday Igboho sótó káwá mọ bínú rẹ̀ ẹlẹ́bọ ni mọ kìrìsìtẹ́nì ni Sunday ní jẹ́ tó ń láwọ́ àtẹ̀lé tí Sunday bá lówó nú ẹbí yín tó o bá gbógun tì wà á tòsí kú ni tó o bá jẹ́ mùsùlùmí nínú àwọn ọmọ ìyá rẹ̀ èèyàn kan wá di kìrìsìtẹ́nì Ọlọ́run wá ní kó lówó wá ní mùsùlùmí ni mí ní tọrọ owó lọ́wọ́ rẹ̀ wà á tòsí kú ni ẹni tọ́lọ̀ rán sí nínú fámìlì yẹn nù ẹni tọ́lọ̀ bá rán sí nínú fámìlì yẹn nìyẹn torí pé wọ́n jẹ́ kírísítẹ́nì ọwọ́ ń bá sọ̀tà kírísítẹ́nì ni mi ní tọrọ lọ́wọ́ ẹ̀ mi ní béèrè kankan lọ́wọ́ ẹ̀ wàláhì wà á roko kú ni wà á tòsí kú ni torí pé ó jẹ́ kírísítẹ́nì Ọlọ́run ṣèyàn ló lówó ọ̀ràn sí ẹbí ọ̀ràn sí gbogbo ìlú yẹn ọwọ́ ń bá bínú ń bá jà kò sẹ́ni tọ́lọ̀ ọba ò lè lò tọ́lọ́ ń bá rán kìrìsìtẹ́nì pọ́n ni yóò kọ́ wa kúrò lóko ẹrú tá a bá kọ̀ yẹn sí àákànkú sóko ẹrú dànù ni tọ́lọ́ ń bá rán ẹlẹ́bọ ẹni tí kìí ṣe mùsùlùmí tí kìí ṣe kìrìsìtẹ́nì tọ́lọ́ rán sí wa pé òní yóò kọ́ wa kúrò lóko ẹrú tá a bá gbógun tì tá a tẹ̀lé oko ẹrú gbogbo wa òkú sí nẹ́ẹ̀dẹ̀rin òpónà Sunday ẹlẹ́bọ ni olóògùn ni kìrìsìtẹ́nì ni wọ́n máa sọ bẹ́ẹ̀
inú ẹbí yín òun náà kìrìsìtánì tó lówó inú ẹbí yín má gbowó lọ́wọ́ rẹ̀ mọ́ o gbogbo ẹ̀yin ìmáàmù tí àwọn kìrìsìtánì ń fún yín lówó tí wọ́n ń bá yín kan mọ́sálásí kò yẹ kẹ́ ẹ máa gbà á gbogbo owó ìmáàmù tí kìrìsìtánì tó ra táìsì fún yín àìmọye mọ́sìkì ló jẹ́ pé àwọn kìrìsìtánì àwọn ni wọ́n ń lẹ táìsì bẹ̀ àìmọye ilé kéwú tó jẹ́ pé kìrìsìtánì òun ló bá wọn kàn án ló bá wọn rẹ́ ló lẹ táìsì bẹ̀ ẹ ṣe má gbowó lọ́wọ́ wọn níbi mólídì àwọn àfáà tó ti ń pe kírísítẹ́nì sí mólídì wọ́n tó ti fi wọ́n sí ẹgbẹ́ special guest wọ́n ń pe ọba òsèwọ́n sí mólídì wọ́n fi ṣe special guest wọ́n ń pe man tó wà ní Èkó yìí Genesis wọ́n ń pe Genesis síbi mólídì wọ́n fún ní special guest ó ń donate owó ńláńlá kí ló dé tẹ̀ ń gbà á nígbà tó di bí ọ̀rọ̀ Yorùbá nation ìgbà yẹn lẹ́ni pé yẹn Sunday Igboho ẹlẹ́bọ ni o kírísítánì ni o kò lè líìdí wa o ṣùgbọ́n ẹ ṣe tán láti pe Sunday Igboho síbi wọ́n líìdí yẹn ẹ ṣe tán láti pe Sunday tí Sunday Igboho bá gbé owó kalẹ̀ fún yín nínú mọ́sálásí pé kẹ́ fi lé táìsì ẹ máa gbà o tí Sunday Igboho bá gbé owó kalẹ̀ pé òun fẹ́ kọ́ mọ́sálásí fún yín nílùú yín ẹ máa gbà o ẹ má ṣàbòsí mọ́ ẹ má ṣe àbòsí mọ́ ẹ má ṣe àbòsí mọ́ ẹ jẹ́ máa gbọ́ ohun tí bàbá yìí sọ lọ. ra Nàìjíríà ọmọ Yorùbá ipò ní bí òṣèlú ní í ṣe àwọn ní ń ṣe ààrẹ Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ìkìlọ̀ fún yín. ìkìlọ̀ fẹ́yìn náà. kẹtẹ ìdìrú tó jẹ́ ìkórìíra sẹ́sìn Islam lọ́kàn mi jù. kọ̀sẹ̀ tó kórìíra Islam àwọn àjọ ń ṣe struggle Yorùbá nation ni wọn kórìíra Islam ẹ̀yin lẹ kórìíra wọn. ẹ wá kó sọ́jà tí ẹ wá kó ayé lọ sí ilé ìjọba state tí èsì local government. àwọn ẹ̀gọ́ tó wà nù wa nìyẹn àwọn ẹ̀gọ́ tó wà nù wa nìyẹn àwa gbọ́n we fight with IQ we fight with reasonable thinking àwọn tí wọ́n jẹ́ ẹ̀gọ́ òpònú akíndanidání intruder tí wọ́n fẹ́ sọ wá ló kọ burú làwọn yẹn kó ní tìrí ó tó dé sáàrin wa we know how to do our struggles we did our struggle without any conflict violence mo wà lórí program ta ní ń pè mí yìí orí program mo wà kọ́nítìrì ó tó dé struggle ń lọ ní mẹ́lọ́mẹ́lọ́ tí ò sí wàhálà tí ò sí dàrúdàpọ̀ tí gbogbo nǹkan lọ létòlétò àwọn òṣìṣẹ́ láti bájọba jà à ń pariwo ohun tá a fẹ́ ni fúnjọba a dẹ̀ ń ṣe campaign wọ́ọ́rọ́wọ́ àwọn òkú ammunition àkó nǹkan ìjà ogun àwọn intruder tí wọ́n fẹ́ ṣe àkóbá fún àwọn aṣáájú Yorùbá nation làwọn yẹn wọ́n ìsara wa gbogbo àwọn tí wọ́n gbé Yorùbá nation lọ́wọ́ orí wọn pé ọpọlọ wọn pé wọ́n ní làákàyè emeritus professor mbẹ láàrin wa tí ì ṣe méjì tí ì ṣe mẹ́ta tí ì ṣe mẹ́rin àwọn tí kì í ṣe professor gan tí wọ́n kàwé rárá tí wọ́n ka ọgbọ́n orí torí wọ́n ń ṣiṣẹ́ bí aago wọ́n kún àárín wa torí wọ́n pé tí wọ́n máa tán ṣe gbogbo ẹni tí ń ṣe Yorùbá nation orí ẹ̀ pé jù kọsímì tí ì rí ẹni tí ń ṣe Yorùbá nation torí ẹ̀ ò pé yàtọ̀ sí àwọn tí wọ́n dá dúró torí pé tí kì wọ́n sì yàtọ̀ sí tiwa lójú ẹ̀ ya lọ wọ́n rí pé ọ̀nà tí àwa ń gba ronú yàtọ̀ sí tàwọn ìṣesí wa yàtọ̀ sí tàwọn way of clamoring for freedom títí wa ó yàtọ̀ sí tàwọn ló jẹ́ kí wọ́n bínú ya lọ wọ́n wá lọ dá tiwọn sílẹ̀ ọ̀nà tí àwọn fẹ́ gbà láti máa béèrè freedom nìyẹn àwọn fẹ́ máa bájọba jà ni àwa ò bájọba jà àwa fẹ́ gba ẹ̀tọ́ wa pẹ̀lú òfin ni in a legal way làwa fẹ́ gba ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba
pẹ̀lú òfin ni àti campaign fún ìran Yorùbá wọ́ọ́rọ́wọ́ láì mú wàhálà dání láì gbógun tẹnì kankan láì bẹ́ẹ̀nì kankan jà láì dojú ìjà kọjọba láì dojú ìjà pẹ́nì kankan. That is way of our clamoring for Yorùbá nation. Àwọn eléyìí náà ponú àwọn ọmọ ọ̀sán ti mú àwọn ọmọ ọ̀sán tí kò pópó bá yà rẹ̀ tí ó bàjẹ́ tàwọn ni ṣé Mufti ilẹ̀ Ìwó yóò máa sọ kàtìkàtì sí wa lára. Tí ó bá sí tàwọn eléyìí. So torí ìdílé ẹ tún gbọ́ ẹ máa gbọ́. Ẹ̀yin tẹ́ ń pariwo Yorùbá nation bí Christian ti ẹ̀ ń bẹ láàrin yẹn bá a rí Muslim láàrin yẹn kò síbi táyì tí irú rẹ̀ dáadáa báwọn nílẹ̀ Yorùbá tí wọ́n sọ pé gbọ́mọgbọ́mọ wọ́n rí pàṣẹ bẹ́ẹ̀ wọ́n rí pásítọ̀ bẹ́ẹ̀ wọ́n rí babaláwo bẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá jagunjagun pọ̀ bẹ́ẹ̀ àmọ́ n tó gbajúmọ̀ jù pẹ̀lú ẹ̀yin nípa ẹ̀yin Yorùbá nation ẹ̀yin ẹlẹ́bọ ni o bẹ́ẹ̀ bọ́ ṣe máa ronú lẹ́sẹ̀ ronú lẹ́bùnà mú fúláàjì orí olókun ìta àtàkùn yìí lórí pé kápẹ́ lóòótọ́ Yorùbá nation lẹ́fẹ́ Muslim pọ̀ ju ẹlẹ́bọ lọ. ǹtẹ́ èèyàn bá fẹ́ takò èèyàn máa bá wọn dá sí ni ǹjẹ́ ẹ bá wọn dá sí nígbà tẹ́ ẹ fẹ́ ẹ mà fẹ́ takò kí ló dé tẹ́ ẹ bá wọn dá sí Yorùbá nation láti pilẹ̀. bóun lẹ́sẹ̀ bá wọn jókòó ṣètò fúláàjì nígbà tẹ́ ẹ bá wọn dá sí ṣé ẹ bá wọn dá sí sọ̀rọ̀ nìyẹn ẹ sọ̀rọ̀ jàre. Tọ́ba fẹ́ decide kan fún Yorùbá gbogbo wa láàjọ decide àmọ́ lónìí yìí àwa ò bá yín ṣe Yorùbá nation. Ṣé ẹ gbọ́ báwọn? Ìgbà kúrò lára Nàìjíríà. Ṣé ẹ gbọ́ báwọn? Ọmọ Yorùbá ibo ni ń dì òṣèlú ní í ṣe àwọn ní ń ṣe ààrẹ Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìkìlọ̀ fún yín gbogbo àwọn nǹkan tẹ̀ dì inú tó jẹ́ ìkórìíra sẹ́sìn Islam lọ́kàn mi jù. Ẹ̀kọ́ kọ́ máa rò bí àwọn mùsùlùmí àfẹni tí nǹkan ọba yé láàrin wa ló lè tẹ̀lé yín àwa mùsùlùmí ò ní tẹ̀lé yín. àwa nǹkan yé àwa ju ẹ lọ nǹkan yé wa ju Mufti Ìwó nǹkan yé tí ọba yé wa ni àwa náà àwò àbí dọ́là dì ní nǹkan yé wa ẹni tí nǹkan ò yé gan ni yóò máa fight òun gan ni yóò máa tako freedom ọmọnìyàn. ọ́fíìsì rẹ̀ ẹlẹ́fẹ̀ẹ́ gbàjọba ọwọ́ ọlọ́pàá wa tẹ̀ yín wọ́n wá ń bọ́ ògùn lọ́rùn yín èyí jẹ́ evidence tó ní agbára fún gbogbo ẹni tẹ̀ gbàgbọ́ ní. àwọn aláìmọ̀kan láwọn fẹ́ lọ gbàjọba àwọn aláìmọ̀kan làwọn yẹn àwọn aláìmọ̀kan àwọn aláìní làákàyè àwọn nìyẹn. sọ wà ń bẹ Mufuti ìlú Ìwó sọ wà ń bẹ. School of thought yẹn lẹ́bọ̀ lè ti wá ẹlẹ́bọ̀ ọ̀dẹ̀ lájú kò ní civilization kankan kò ní education kò ní program fún anything ju ìmọ̀ abọ́ èso ìmọ̀ abọ́ ògùnláka ayé tó ní pé ó ní aṣọ lẹ́kọ̀ọ́ ìmọ̀ ni ó fi bora ó lómi ilé tí ó fi wẹ̀ ẹ̀jẹ̀ ló fi wẹ̀ ẹ̀sìn ìṣìnà àṣìṣe tí wọ́n pè ní ìṣẹ̀ṣe. Owó ló ní Yorùbá ní ìṣẹ̀ṣẹ̀ ń pariwo yìí o. Ṣé ẹ rí báyẹn? Ẹ wo làákàyè. Ẹ̀yin ẹ wo làákàyè. Ẹ̀sìn ìṣìnà ló ní Yorùbá nation. Ṣé èmi tí ajé mò ń bá wọn sí Yorùbá nation? Ṣé mo jẹ́ oníṣẹ̀ṣe? Ṣé bí Mùsùlùmí ni mí? Torí pé mo kàwé. Mi ò dẹ̀ jẹ́ mi ò sí lára educated illiterate. Mi ò sí lára educated illiterate. Kéèyàn sọ pé fighting for freedom is a sin. It's like internet jẹ́ pé yíwa nìyẹn pé fighting for freedom is a sin. Sọ̀rọ̀ nìyẹn. Fighting for freedom is it a sin? So ó túmọ̀ sí pé democracy tá n practice gan kò yẹ bá wọn practice yẹ àwọn wo ni wọ́n introduce system democracy ẹ bá ń bi Mufti léèrè àwọn wo ni wọ́n introduce democracy ṣé Mùsùlùmí ló introduce democracy kí ló tàn bá wọn introduce democracy ọ̀dà ẹ̀jẹ̀ ẹ̀dá kan ẹ lo thinking faculty yìí
use your thinking faculty. Say democracy time practice in Nigeria. Say Muslimi lo introduce here. Àwọn wo ni wọ́n introduce here. The system of government we are practicing in this country, who introduced it? See, say àwọn ẹlẹ́bọ ni. Kí ló dé tẹ́ wọ́n bá wọn introduce ẹ̀? Kò yẹ kẹ́ bá wọn practice democracy. Àwọn ẹlẹ́bọ ni wọ́n introduce ẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní àwọn ẹlẹ́bọ ni wọ́n introduce ni wọ́n mú Yorùbá ní ṣe wá. Torí ẹ̀ ni ò ní jẹ́ káwọn bá wọn ṣe. Sọ̀rọ̀ nìyẹn. Kéèyàn sọ pé torí pé àwọn kan ni wọ́n fẹ́ kí ìlú ọ̀dá, àwọn tó fẹ́ kí ìlú ọ̀dá yẹn torí pé ẹlẹ́bọ ni wọ́n à ní tẹ̀lé wọn. Whereas in tí wọ́n gbé dání dáa. Ẹ dákun àwọn tí wọ́n ń clamoring fún Yorùbá nation. Christian ń bẹnu wọn, oníṣẹ̀ṣe ń bẹnu wọn, Mùsùlùmí ń bẹnu wọn. Kì í sí ẹlẹ́bọ nìkan ní ń béèrè Yorùbá nation. Bàbá Bánjí Akíntóyè is a Christian. Bàbá Bánjí Akíntóyè is a Christian. Ṣé Ọlọ́run pè Christian ní ẹlẹ́bọ fún anú Al-Qur'ani? Al-Kitab lọ́lọ́run pè wọ́n. Torí pé òjíṣẹ́ tí wọ́n tẹ̀lé ó ní tírà tó fi jíṣẹ́ fún wọn. Gẹ́gẹ́ bí Ànábì Òṣèlú Muhammad bó ṣe fi Al-Qur'ani jíṣẹ́ fún àwa náà. Al-Kitab Ọlọ́run ò pè àwọn Christian ní ẹlẹ́bọ. So Sunday, olóyè Sunday Igboho. Tá bá jẹ́ wá sọ pé kì í ṣe Mùsùlùmí, kì í ṣe Christian. Tá bá wá fẹ́ sí mọ́bì kan, á sọ pé Christian ni. Ṣé Christian jẹ́ ẹlẹ́bọ? Tá bá tún wá sọ pé bóyá o kì í ṣe Christian o, ká sọ pé bóyá o oníṣẹ̀ṣe ni. Àdísù tó sọ pé inna Allaha la yuhayyidu asa dina bi rajulil fajir. Ọlọ́run ní nígbà míì o, Ọlọ́run máa lo ẹni tí kì í ṣe Mùsùlùmí tí yóò lò láti fi gbé ìlú ga, láti fi gbé ẹ̀sìn ga. Níbo lẹ fẹ́ lo àdísì yẹn sí? Níbo lẹ fẹ́ lo àdísì yẹn sí? Aya Al-Qur'ani tí ó tú wa sílẹ̀ ká béèrè ẹ̀tọ́ wa. Ẹ jẹ́ lọ wo Suratu Nisa verse 149 níbi tí Ọlọ́run ti sọ ńbẹ̀ pé inna Allaha la yuhibbul jahra bis-su'i minal qawli illa man zulima. Wa kana Allahu sami'an aliman. Ọlọ́run ní Ọlọ́run kórìíra, Ọlọ́run ò fẹ́ kéèyàn máa pariwo, kẹ́ máa pariwo. Ọlọ́run ò fẹ́ ariwo. Àyàfi o tí wọ́n bá fẹ́ yàn yín jẹ, ẹ pariwo sókè. La yuhibbu inna Allaha la yuhibbu al-jahra bi-qawli la yuhibbu al-jahra bis-su'i min al-qawli. Inna Allaha la yuhibbu al-jahra bil-qawli la yuhibbu al-jahra bis-su'i min al-qawli. Inna Allaha la yuhibbu al-jahra bis-su'i min al-qawli illa man zulima. Ọlọ́run ò fẹ́ kẹ́ pariwo nípa burú, kẹ́ máa sọ̀rọ̀ burú pẹ̀lú ariwo. Àyàfi o tí wọ́n bá fẹ́ yàn yín jẹ, Ọlọ́run ní ẹ sọ̀rọ̀ sókè, ẹ pariwo sókè. Tá bá wá ń béèrè ẹ̀tọ́ wa, tá ń pariwo, tá ń sọ̀rọ̀ lórí social media. Ìsí ẹ̀sìn sí ẹ̀ṣẹ̀ ni fún ẹni tí wọ́n fẹ́ gba ẹ̀tọ́ máa lọ́wọ́, tí wọ́n fẹ́ tẹ ẹ̀tọ́ rẹ̀ mọ́lẹ̀, tí wọ́n àjẹkọ́ra yé ṣe, tẹ́pọ̀ wọn, tó ń jẹ wọn, tí dọ́là wọn, tí gbogbo nǹkan, tí gbogbo ilé iṣẹ́ ń kòlápsì. Tá bá wá ń pariwo sókè, ta ní ìjọba eléyìí ọ̀dá o, eléyìí la fẹ́ o. Ẹ dákun, ṣé a ti ṣàṣejù? Ṣé a ti ṣàṣejù? La yuhibbu Allahu al-jahra bis-su'i minal qawli illa man zulima wa kana Allahu sami'an aliman. Ariwo tó jẹ́ pé ká tó pa gan lọ́lọ́run bá ti gbọ́, ó ti mọ tán pariwo lé lórí. Ẹni ó bá dákẹ́ ta rẹ̀ máa bá dákẹ́. Àwọn ń pariwo Yorùbá nation o, Yorùbá nation o. Ṣé Sunday Igboho ní bí nínú Yorùbá nation ni? Àbí orí olókan? Tó bá jẹ́ orí olókan, kí ló dé tẹ̀yin ò darapọ̀ láti pilẹ̀, láti bẹ̀rẹ̀? Tẹ́ ẹ darapọ̀ láti pilẹ̀, láti bẹ̀rẹ̀. Yorùbá nation, gbogbo àwọn tá a dẹ̀ gbé lọ, a nígbàgbọ́ nínú Ògún, pé bóyá Ògún láfi gbà á. A nígbàgbọ́ nínú Ọlọ́run, pé Ọlọ́run bá ní yóò gbà fún wa. Wa man jahadu fina lanadiyannahum
ṣubú lànà àkàn lè dákẹ́ ká dúró kí gbogbo nǹkan máa wọ́n ká máa ṣe bí ẹni pé nǹkan yẹn bá wa lára mu àkàn lè dákẹ́ kí gbogbo nǹkan máa bàjẹ́ ká máa sọ̀rọ̀ ká máa sọ pé gbogbo nǹkan yẹn ló bá wa lára mu a gbọ́dọ̀ sọ̀rọ̀ ká jẹ́ kí wọ́n mọ̀ pé gbogbo ohun tí ń bàjẹ́ yẹn ọ̀dà kò bá wa lára mu bẹ́ẹ̀ kó ṣe wọ́n ò bá wa lára mu oúnjẹ ṣe wọ́n ò bá wa lára mu bí dọ́là ṣe wọ́n kò bá wa lára mu tẹ́ ẹ bá ti dákẹ́ silent means yes tẹ́ ẹ bá ti dákẹ́ ó túmọ̀ sí pé gbogbo tí wọ́n yẹn ọba yín lára mu gbogbo àwọn mufti ló yẹ kan ṣáájú ká tẹ̀lé wọn ká protest kí gbogbo wa káwé lọ́wọ́ ní pupapupa kí gbogbo wa wé lọ́wọ́ ní pupapupa kí gbogbo àwọn mufti kan ṣáájú kí gbogbo àwa àbá kéékèèké ká tẹ̀lé wọn lẹ́yìn káwa máa pariwo pé ẹ yí padà gbogbo ń tọ́ wọn àfẹ́ bílù ṣe rí àfẹ́ ẹ fún wa ní freedom a ní èdè Yorùbá nation kẹwàá wò bóyá wọn ní gbégbèsè táwọn bá tiẹ̀ fún wa ní Yorùbá nation nǹkan bẹ́tà wọ́n máa àjọsì nípa ìwà aburú tí wọ́n ń wù. gbogbo àwọn tí wọ́n gbé Yorùbá nation dání à ń ṣe pẹ̀lú làákàyè tactician bẹ àwọn tactician àwọn tó rí wọn pé àwọn ni wọ́n gbé Yorùbá nation dání yàtọ̀ sí àwọn tí wọ́n láwọn fẹ́ lọ ẹjá kí àwọn yẹn kàńdá ni wọ́n o wọ́n àdẹ̀jẹ́ Yorùbá republic kìnnìkan republic ni wọ́n ń jẹ́ àwọn ọmọ orúkọ onítìrí àwọn yẹn kàńdá ni wọ́n ìròrí wọn yàtọ̀ sí títí wa ṣé ẹ mọ̀ pé kò lè mọ̀ sí kàńdá nínú àfa kàńdá ń bẹ nínú kìrìsìtẹ́nì kàńdá ń bẹ nínú sọ́jà kàńdá ń bẹ nínú ọlọ́pàá kàńdá àwọn kàńdá àárín wa àwọn náà làwọn fẹ́ lọ ẹjá kí Ìbàdàn wọ́n lọ ń jò ní wọ́n mú wọn ó ti di bí ẹ̀mẹ́ta tán lọ Ìbàdàn tán láwọn fẹ́ ẹjá kí agbára mọ́ gọ́fúnà Ìbàdàn lọ́wọ́ ṣé orí àwọn yẹn pé ẹni orí ẹ̀ bá pé ṣé bó ṣe máa ń clamouring fún freedom nìyẹn so kàńdá làwọn yẹn àwọn èèyàn àwọn tí wọ́n gbé Yorùbá nation dání authentically orí wọn pé wọ́n ní làákàyè wọ́n dẹ̀ máa ń tán ṣe wọ́n dẹ̀ ń béèrè ẹ̀tọ́ à ń béèrè ẹ̀tọ́ wa pẹ̀lú òfin ni in a legal way not an illegal way. a béèrè Yorùbá nation lọ́nà tí ò bófin mu kí ló dé tí wọ́n rí ẹ̀sùn kà sí olóyè lẹ́sẹ̀ nígbà tí wọ́n arrest olóyè ń jó ni ẹ̀wọ̀n lólóyè ọ̀bá wà by now tó bá jẹ́ pé kì í ṣe pé ọ̀nà ẹ̀tọ́ ni à ń gbà béèrè ẹ̀tọ́ wa ni olóyè ọ̀bá wà lẹ́wọ̀n torí pé àwọn ẹ̀sùn táwọn bá kà sí olóyè lẹ́sẹ̀ olóyè ọ̀bá títí bọ́m̀bẹ̀ ṣùgbọ́n à ń béèrè ẹ̀tọ́ wa lọ́nà tó bófin mu wọn à rí ẹ̀sùn kankan kà sí olóyè jáde wọn ní kóòtù náà o torí pé gbogbo ọ̀nà tí a gbà béèrè freedom Yorùbá nation à ń béèrè pẹ̀lú ọ̀nà tó bófin mu ni so mo láyọ̀ láti fi àǹfààní ilẹ̀ fún ẹni tó bá fẹ́ pè wọlé láti sọ one or two things lórí ọ̀rọ̀ yìí ẹ pè wọlé lórí nọ́mbà mi 080 36 33 33 13 ẹni ó bá fẹ́ pè mí wọlé salaam alaikum o. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Yes, sir. Àwọn èèyàn tí ń gbọ́ yín. Láti UK. Kí ló ẹ dákun kí lórúkọ yín sà? Okay, sir. À ń gbọ́ yín o. Okay.
bẹ́ẹ̀. Okay. Okay. Yes. Mufti. Okay. Tó. Àbí o. Àbí o. Àbí o. Wàláì. Àwọn tá a bá yẹ sọ̀rọ̀ yìí ọmọ Nàìjíríà ni wọ́n dé ẹ̀tọ́ tó ní Nàìjíríà o ní fẹ́rẹ́ tó tá a fẹ́rẹ́ tó Nàìjíríà o. Ìlú onílù náà à ń gbé yìí fẹ́lẹ́fìlì tí àárín nílùú yìí sáàrin nílùú yìí ṣùgbọ́n ti bí wa àárẹ̀ náà wọ́n ti yà. Ẹ lè rí. Tó. Mufti ẹ ti ń gbọ́ báwọn Mufti náà ti ń gbọ́ yín bàbá Mufti ìlú Ìwó a ní ẹ bá wa dáhùn question yẹn o. Bẹ́ẹ̀ ni. Àbí o yọ padà nọ́ọ̀tì.